Peter Obi àti Rabiu Kwankwaso ni yóò kojú Tinubu ní 2027. àfi bí àwọn ọmọdé tí ìyá wọn lọ sẹ́kọ̀ọ́ tó wá ra ṣinṣin bọ̀ pẹ̀lú gba worowóró tí gbogbo àwọn ọmọ àdúgbò lábúlé wá pélé wọn lórí tí wọ́n ń pariwo tínú wọn ń dùn. bó ti rí fún àti àgbà àti ọmọdé inú ẹgbẹ́ òṣèlú ADC lọ́jọ́ ajé Monday 30 oṣù kẹta ọdún 2026 yìí nìyẹn. lọ́jọ́ náà ni wọ́n gbé ẹja ńlá béèyàn bá sì pè wọ́n ní àgbẹ̀jà ńlá bọfá tọ́hún ò jayò pa rárá ni. lọ́jọ́ náà ni olóṣèlú ńlá ìlú Kánò ní Rabiu Musa Kwankwaso wọ inú ẹgbẹ́ òṣèlú wọn. ó kúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPP tí òun fúnra ẹ̀ dá sílẹ̀ ó sì wá sínú ẹgbẹ́ òṣèlú ADC. ó ní gbogbo àwọn olórí ẹgbẹ́ náà bá ń jó ni wọ́n bá ń yọ̀ ni wọ́n bá ṣẹnu kótó ń lórin àwo bá bọ́ sí wọn lẹ́nu tí wọ́n ń pè àwa ara wa ríra wa àwa ara wa ríra wa ológin ní lọ́mọ ẹkùn àwa ara wa ríra wa. bó ṣe ń ṣe wọ́n àfi bí ìgbà tí wọ́n ti dìbò ààrẹ ní 2027 tí ẹgbẹ́ òṣèlú wọn yìí ADC sì ti wọlé. wíwọlé tí Kwankwaso wọlé sínú agbo wọn yìí ó mú wọn lára tó bẹ́ẹ̀ gẹ́ tó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ náà ni wọ́n gbéra lọ sí odidi ìlú Kánò lọ́hùn-ún láti lọ kí i káàbọ̀ sínú ẹgbẹ́. Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ní akọ̀wé ẹgbẹ́ ADC ó ń gbéra láti Òṣogbo ó sì lọ pàdé Kwankwaso. bẹ́ẹ̀ náà sì ni alága ẹgbẹ́ ọ̀hún David Mark tó wá láti Benue tó ní àfi kí ọkùnrin olóṣèlú Kánò náà wọ inú ADC níṣojú òun. ẹni tá a bá torí ẹ̀ padìyẹ ìwé ní í jẹ. Peter Obi kò gbẹ́yìn ó wá pàdé ẹni tí gbogbo wọn ti jọ fọkàn sí pé yóò ṣe igbákejì òun. bẹ́ẹ̀ náà sì ni alága ẹgbẹ́ APC àkọ́kọ́ tó ti di aṣáájú ẹgbẹ́ ADC báyìí John Odige Oyegun òun náà balẹ̀ sí Kánò láti wá pàdé Kwankwaso. àwọn gómìnà àtijọ́ 4 ló wà níbẹ̀. Rotimi Amechi ti Rivers tẹ́lẹ̀ ẹni tó ṣe mínísítà Buhari nínú APC fún odidi ọdún 8 lẹ́yìn tó ti ṣe gómìnà ọdún 8 tẹ́lẹ̀. Lẹ́yìn Imoke gómìnà Cross River tẹ́lẹ̀. Aminu Tambuwa aṣòfin àti gómìnà ìpínlẹ̀ Sokoto fọdún 8. àti Ràúfù Arẹ́gbẹ́ṣọlá tóun náà jẹ́ lára àwọn olùdásílẹ̀ APC tó sì jẹ́ gómìnà ọdún 8 àti mínísítà ọdún 4 kó tó wáá wọ ọkọ̀ ADC báyìí tó sì di akọ̀wé àgbà fún ẹgbẹ́ náà. irọ́ pé ìta pé ojú ayé pé ní tòdodo. ohun tó fa ariwo tó sì fa ìjayà ni pé olóṣèlú ńlá ni Kwankwaso. àfọ̀bàjẹ́ ni ní Kánò. gómìnà tó wà lórí oyè yìí yàtọ̀ sí pé ìyẹn jẹ́ àna ẹ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú ẹ̀ ni òun ló sì fi ṣe gómìnà. lára ohun tó sì ń dùn ún ni pé àwọn APC já àna òun yìí gbà lọ́wọ́ òun. nínú ìbò tó kọjá lọ díẹ̀ ló kù kí Kwankwaso mú ìpínlẹ̀ 2 ìyẹn ìpínlẹ̀ Kánò àti Kaduna. kò sì títún sí olóṣèlú Kánò kan torí irú èyí ṣe ju ayé Aminu Kánò fúnra ẹ̀ lọ. nídìí èyí kò tó di pé wọ́n dìbò 2023 rárá ní àwọn APC fúnra wọn ti ń wà pàápàá ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣùgbọ́n nítorí pé òun takú pé ipò igbákejì ààrẹ lòun fẹ́ ṣá ohun tí ò jẹ́ kí iná wọ̀ nígbà náà nìyẹn. kódà lẹ́yìn tí Tinubu sì di ààrẹ yìí náà wọ́n tún wá ọ̀nà láti fà Kwankwaso mọ́ra. ìdí sì ni pé wọ́n mọ̀ pé kò sí olóṣèlú kan tó lè mú ìbò Kánò ju ọkùnrin náà lọ pàápàá lásìkò tá a wà yìí. nítorí nígbàkigbà tó bá jáde bí ìgbà tí eégún ńlá bá jáde nílùú ni a kì í fi alágẹmọ sílẹ̀ káwo òṣàmì lójú agbo ni. nígbà tó sì jẹ́ pé ìbò tí wọ́n bá dì ní Kánò ló máa ń pọ̀ jù lọ. ohun táwọn òṣèlú ṣe ń fẹ́ kú sí i nígbà rèé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọn yóò sì máa wá kiri pé kó wà nínú ẹgbẹ́ àwọn. bó bá jẹ́ pé ọ̀rọ̀ wọn bọ́ sí i lọ́dún tó kọjá ni inú APC ní Kwankwaso ìbásọ ẹrù ẹ̀ kalẹ̀ sí nítorí ìbò 2027. ohun tó jẹ́ kí inú àwọn aṣáájú ẹgbẹ́ ADC dùn rèé nítorí àwọn náà ti mọ̀ pé àwọn ti fún Kwankwaso ní ohun tó ń wá. igbákejì ààrẹ tó ń wá tó fẹ́ ṣe nì àwọn ti gbà fún un. wọ́n gbà láti fún un ní kinní náà
kò sì sí ẹni tí yóò dúró lẹ́yìn ẹ̀ bí kò ṣe Peter Obi, nítorí ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ẹgbẹ́ náà ló ti gbà báyìí pé bí àwọn bá fẹ́ mú kinní kan jáde lásìkò ìbò ọdún 2027, Obi làwọn lè fà kalẹ̀. Bí àwọn bá wá rí Kwankwaso fi gbá lẹ́gbẹ̀ẹ́, a jẹ́ pé àwọn pèrègede àwọn fi gbọ̀ọ̀rọ̀ jẹ kà nìyẹn. Lóòótọ́ kò sí bí wọn yóò ṣe bẹ́ ejò lórí nírù tó, bí wọ́n bá jù ú luná yóò tún jà harahara. Àwọn ọmọlẹ́yìn Àtíkù Abubakar kọ̀ọ̀kan kò tí ì gbà kámú o, nítorí àwọn sì nígbàgbọ́ pé bó jẹ́ 20 ọdún nìyí tí ọ̀gá kò ti jẹun gbẹ̀yìn, irin fáàrí ò ní tán lẹ́sẹ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n nìkan ni wọ́n mọ̀ pé bí ọ̀gá bá rin ìrìn fáàrí láì jẹun, agbára ẹyọkan báyìí kò ní sí nínú ẹ̀, atẹ́gùn tí ò le rárá ni yóò sì padà gbé e ṣubú. Àwọn yìí ń sọ pé Àtíkù kò tí ì rìtáyà, kẹ́nìkan má fẹnu rìtáyà Àtíkù fáwọn. Àmọ́ kò sẹ́ni tó fẹnu rìtáyà Àtíkù o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ló rìtáyà Àtíkù fúnra ẹ̀. Ṣé kò sẹ́nìkan tó fẹ́ kí ará ilẹ̀ Haúsá dupò ààrẹ lásìkò tá a wà yìí bí kò ṣe Yorùbá, ó gbọ́dọ̀ jẹ́ Ìgbò ni. Lóòótọ́ Rotimi Amaechi náà ń pẹ̀pẹ́, òun náà ń fẹsẹ̀ palẹ̀, ó ń fẹ́ jó Bàtálá ìṣoníṣàngó, ó ní òun náà fẹ́ du ipò ààrẹ yìí ṣá. Àmọ́ àwọn tí wọ́n mọ ibi tí iṣẹ́ ti ń bọ̀ sọ pé ọ̀sán gangan lòún dé o, ayé la bá fá ayé la bá màlé, ọ̀sán gangan nìgbàgbọ́ dé ni, pé ibi tí àwọn Obi àti Kwankwaso ti bá iṣẹ́ dé lórí ọ̀rọ̀ yìí nínú ADC ti kọjá agbára làgàtà. Wọ́n ní Kwankwaso pẹ̀lú Obi làwọn mọ̀. Ẹni bá sì ní ọmọ olókù kò gbọ́dọ̀ kọ́kọ́ jó, yóò lùyà tiẹ̀ náà pa tí yóò dánú àríyá tiẹ̀ lọ́tọ̀ ni o. Èyí ni pé gẹ́gẹ́ bí ètò tó ti wà nínú ADC báyìí, àti kó tilẹ̀ tó di pé wọ́n dìbò abẹ́lé wọn rárá, Obi àti Kwankwaso ni wọ́n tò kalẹ̀ tí yóò kojú ààrẹ Bọ́lá Tinubu, nítorí ohun tí Obi àti Àtíkù fúnra ẹ̀ ti ń wí láti ọjọ́ yìí nìyẹn. Ọ̀rọ̀ náà sì ni Kwankwaso sọ bó ti dé. Ó ní òun wá dojú ìjọba àwọn Tinubu yìí bolẹ̀ ni, nítorí ẹ̀ lòun ṣe wọ inú ẹgbẹ́ ADC. Ó ní kò sí ohun tí olóṣèlú gidi gbọ́dọ̀ ṣe nígbà tó bá rí ìjọba tó ń ni aráàlú lára ju kó wá gbogbo ọ̀nà àti ẹgbẹ́ òṣèlú gidi láti lò tí yóò fi lé irú ìjọba bẹ́ẹ̀ sígbó lọ. Ó ní nítorí ẹ̀ ló ń ṣe wá o, àwọn yóò lé APC dànù, ẹni yòówù tí wọ́n bá sì fi ṣe olórí ìjọba wọn, àwọn yóò lé padà síbi tó ti wá. Tinubu ni wọ́n fẹ́ lé padà sékòó yẹn o. Èèyàn sá ní nítorí pé òun ń bẹ̀rù ìjà kí òwe jẹ́ tiẹ̀ kó má lè sọ. Béèyàn bá ní òun yóò lé olórí ìjọba APC padà síbi tó ti wá, Tinubu wa kọ́ ló ń bá wí bẹ́ẹ̀. Ohun tó jẹ́ kí àwọn aṣáájú APC kọ̀ọ̀kan sáré dáhùn sọ̀rọ̀ tọkùnrin olóṣèlú Kánò náà sọ nìyẹn. Wọ́n ní ọmọdé tó ní bí òun bá dàgbà, orí ẹyẹlé lòun yóò máa jẹ lọ́rọ̀ ẹ, pé orí ẹyẹlé yẹn gan-an ni kò ní jẹ́ kọ́mọ náà dàgbà o. Wọ́n ní Kwankwaso yóò lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn àti ohun tó ṣẹlẹ̀ sí wọn, pé àwọn tí wọ́n ṣe é kọjá àwọn dà, wọ́n dẹni àná ni wọ́n sì wà o, pé ibi tí Kwankwaso yóò ti lọ kọ́ ọgbọ́n tó nílò nìyẹn. Wọ́n ní ọ̀nà wo lòun náà rò pé òun lè gbà ṣe irú ohun tí òun lérí ẹ̀ yìí láti lé Tinubu padà síbi tó ti wá. Tinubu tó ti ní àwọn gómìnà ní ìpínlẹ̀ 32 tí àwọn gómìnà wọ̀nyí sì di ìpínlẹ̀ wọn mú gírígírí. Ṣé ẹni tí kò ní ìpínlẹ̀ kankan tó jẹ́ ìpínlẹ̀ ẹyọ kan náà tó ní àwọn ti gbà á kúrò lọ́wọ́ ẹ̀, ṣé ìyẹn ni yóò wá dé tí yóò máa kó gìrìgìrì bá àwọn? Àwọn aṣáájú APC yìí ní Kwankwaso kan wá ṣeré ní tiẹ̀ ni o. Wọ́n ní ọkùnrin olóṣèlú Kánò náà ra fìlà fálákàn ni kó wá kú orí tí yóò dé sí fún un. Àmọ́ àwọn aṣáájú ADC wọn ò rí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ rárá o. David Mark ní àwọn tí ń wá ẹni tí yóò wá tí àwọn yóò jọ ṣiṣẹ́ láti lé àwọn ìjọba yìí àti ẹgbẹ́ òṣèlú wọn lọ. Mark ní ẹ̀yin náà ẹ wo irú ìjọba àti òṣèlú tí wọ́n ń ṣe. Ṣé àwọn nìkan ni wọ́n fẹ́ máa ṣe ni? Ṣé kò ní sí ẹgbẹ́ alátakò ní Nàìjíríà mọ́ ni? Àwọn náà ni wọ́n fẹ́ máa ṣèjọba, àwọn náà ni wọ́n fẹ́ máa ṣe ẹgbẹ́ alátakò. Níbo ni wọ́n ti ń ṣe yẹn? Ohun tó ń bà wọ́n lẹ́rù ni pé ẹgbẹ́ ADC ló fẹ́ lé wọn wọlé, nítorí ADC ẹgbẹ́ tó kó àwọn ẹgbẹ́ oríṣiríṣi míì sábẹ́ ẹ̀ ni, ẹgbẹ́ tó wá láti kọ̀yà fún gbogbo ọmọ Nàìjíríà, ẹgbẹ́ tó wá láti gba ìjọba kúrò lọ́wọ́ àwọn adánìkanṣe, àwọn adánìkanjẹ, àwọn adánìkàngbénú pálọ̀ bí ẹran.
nítorí ẹ̀ la ṣe ń fojú síta láti kó àwọn olóṣèlú gidi jọ, àwọn tí a lè jọ jìjà yìí, ká gba àwọn ọmọ Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn anilára. Ìyẹn ló ṣe jẹ́ nígbà tí a rí Alhaji Musa Kwankwaso nínú ẹgbẹ́ wa, àwa náà mọ̀ pé iṣẹ́ ti ṣe, ètò ti tò, káwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ múra láti máa kó ẹrù wọn ni. Àjẹmọ́ wọn náà kò ju 2027 lọ kí wọ́n máa lọ sílé. Ọ̀rọ̀ tí Kwankwaso gùn lé lórí nìyẹn o, tó fi ní ohun tí David Mark sọ yẹn, ọ̀rọ̀ jáde aṣẹ́gun ni o, pé kò sí ohun kan tí yóò ṣẹlẹ̀ mọ́, àwọn yóò débi tí àwọn ń lọ. Ó ní òun fẹ́ fi àsìkò náà sọ fún gbogbo àwọn olóṣèlú tó fẹ́ òun ní Kánò àti gbogbo àwọn ọmọlẹ́yìn òun pátápátá pé kò sẹ́nì kankan nínú wọn tó gbọ́dọ̀ gba ẹnu géètì òun yìí kọjá mọ́ tí kò bá ti forúkọ ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ADC tí kò sì tí ì gba káàdì ìdìbò tirẹ̀. Ó ní kí wọ́n jáde, iṣẹ́ ti yá nìyẹn. Bó ti wí bẹ́ẹ̀ lóòótọ́ làwọn èrò ya jáde o. Ìròyìn tó sì ń jáde ni pé ìṣòro wà fáwọn aṣojú ADC ní ìpínlẹ̀ náà láti fi orúkọ àwọn èèyàn tí wọ́n ń ya wá bá wọn sílẹ̀ tán. Iṣẹ́ náà sì ń lọ ní rẹ̀bùtù ni, nítorí ní tòótọ́ o, Kwankwaso lórí àwọn olóṣèlú Kánò. Bí òun ti sọ náà ni Peter Obi sọ níbẹ̀ o, tó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti yanjú ara ẹ̀. Iṣẹ́ tó wà níwájú àwọn báyìí ni kí àwọn bẹ̀rẹ̀ ètò irú ìjọba tí àwọn yóò ṣe tí ìlú yóò fi nísinmi. Pé tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìbò tó ń bọ̀ yìí ni ó ti yanjú, àwọn láràlú yóò dìbò fún nítorí àwọn ni wọ́n ń fẹ́. Ọ̀rọ̀ tí Obi sọ yìí làwọn tó kù gùn lé, tí Amechi faramọ́, tí Imoke ní ohun táwọn yóò ṣe nìyẹn, tí Tambuwa ní àáyá ti bẹ́ sílẹ̀ ó bẹ́ sáré, tí Raufu Arẹ́gbẹ́ṣọlá náà sì mí kanlẹ̀ pé adùn ṣe bí ohun tí Ọlọ́run lọ́wọ́ sí, aṣòro ṣe bí ohun tí Ọlọ́run ò lọ́wọ́ sí, pé èyí tí àwọn ń ṣe yìí Ọlọ́run lọ́wọ́ sí i, ó sì ti hàn bẹ́ẹ̀ gbangba. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú tí wọ́n sì ń wòye ohun tó ń lọ nínú ADC yìí ní àwọn òṣèlú tí wọ́n sáré wọ inú ẹgbẹ́ náà báyìí, wọ́n ní àwọn olóṣèlú tó ti rẹ̀ ní gbogbo wọn. Wọ́n ní wọn ò yàtọ̀ sí ajá tó ń lé ehoro, tó lé títí tí kò rí imú, tó wá dé etí odò tó lóṣòó tó ń fẹ́ mumi. Wọ́n ní bó bá ṣe bẹ́ẹ̀ mumi, àwòrọ́kọ ni yóò pa o. Pé bí ọ̀rọ̀ ti dùn àwọn èèyàn ADC yìí tó, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń fìkọ́lá sọ̀rọ̀. Àmọ́ bí èèyàn bá ní bí ejò ti gùn tó lẹ́hun yóò fi dáná ẹ̀, tọ́n yóò dáná sunlé o. Àwọn yìí ní nínú gbogbo wọn tí a bá ti yọwọ́ Kwankwaso tó láwọn èrò tiẹ̀ lẹ́yìn, gbogbo àwọn tó kù ọ̀gá sọ́jà tí kò lọ́mọ ogun ni wọ́n o. Àwọn ọmọdé sọ́jà ni yóò lè dànù sígbó, bí kò bá sì ṣètè sá pàápàá, ogun tí ò tó nǹkan ni yóò gbé lọ. Wọ́n ní àfi kí ADC tẹ̀ ẹ́ jẹ́jẹ́, bí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ yóò rú mọ́ wọn lẹ́sẹ̀ o. Ẹni tí ilẹ̀ bá sì rú mọ́ lẹ́sẹ̀, inú ọ̀gbun ló ń lọ. Oore kí ni Kwankwaso yóò wá ṣe fún wọn nínú ADC báyìí o? Àbí lóòótọ́ ni wọ́n lè lé Tinubu lọ ni? Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn ADC àti àlejò tuntun Kwankwaso tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sínú ẹgbẹ́ náà wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.